Fìtílà ẹ̀mí Classic TV. mẹ́rin. irú ẹran wo lẹ fẹ́. àmàlà mẹ́rin ìjẹran ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ṣé mo rẹ̀ rán bírí ni. ẹ má bínú ó dá ọbẹ̀ wo lẹ fi jẹ. ọ̀yọ̀ ewédú. ẹ má bínú wọn mọ. ẹjọ́ jáfáfá ẹ dáhùn mi mọ tí o bá ṣe pé kíní mi wá rú àwọn nǹkan báyìí mi wá kàǹtì kí mo fẹ́ ṣe ń jẹ òsìwò tí ò lè yóò yàn ní ọ̀gá fẹ́ ti bọ́ mú náà ní gbogbo. ṣé mo ní ẹ̀tẹ̀ ń wọ́n bá náà yín ni ẹ mọ̀ ṣe mo ní ẹ kó kíní wá sínú ọ̀rá ẹ̀tẹ̀ ń gbọ́dọ̀ kú. ẹ má bínú ó gbóná ló jẹ́ kó nà fẹ́lẹ́fẹ́lẹ́. ọgbọ́n náà ni tí mo ní ẹ ṣe gbọ́dọ̀ kú. ẹyẹ jẹ́ bẹ̀sẹ̀ rẹ̀. ẹ wo ẹ fọkàn ara yín balẹ̀ èmi lẹ tẹ̀lé jáde kò yẹ yín sí gbogbo nǹkan tó bá ti fẹ́ pátápátá ní kẹ́bìrì ẹ má ṣẹnu kú o ẹ béèrè nǹkan tí wọ́n fẹ́ ẹ order fún anything. Basically, mi ò ní appetite. Mi ò lè gbà o alápẹ́tàìtì tó bá méjì jáde lọ jẹun gidi kẹ́ jẹun sí mi lọ́rùn. Ṣámàlà wà. ó wà. Ṣẹ ló gòfè. ó wà. ìfà àtòjojúmọ́ la bá pa. Ẹ fún mi ní ògùnfè márùn-ún. Àti àmàlà ní àdọ́sìn kan ti tó. Báni. Kí ló dé? Ṣó pọ̀ jù ni. Ìwọ ló fẹ́ jẹ yẹn. Kò pọ̀jù nǹkan tí mò ń rò ní wípé mo wo sáìzì ìwọ fúnra ẹ̀ nígbà tó wá ń ọ̀dà fún ògúnfe márùn-ún àmàlà dọ́sìn nìkan ṣé kò kéré jù torí bí èèyàn bá ṣe tó ló ṣe kí èèyàn máa jẹun tó bó ṣe tó yẹn gan ló ṣe kó máa jẹun ẹ jẹ́ kó fún ẹ níbi dọ́sìn méjì. Ọ̀dà ẹ̀ṣẹ̀ ní àwọn minerals ńláńlá yẹn. a ní kòkì ńlá. Ẹ fún mi ní bóyá bíi mẹ́rin ti tó. Lámi ìrírí ìnokùn nú bẹ́ẹ̀. Ìwọ náà ọ̀dà. Okay. Ṣé rí èmi ní tèmi o mo diet so mi ò ní fẹ́ jẹun púpọ̀ ẹ jẹ́ kí àmàlà tèmi kó dín ẹyọ kan dozen that's ẹ fún mi ní 11 amalas then ògúfe yẹn ẹ fún mi ní 5 ẹ jẹ́ kó lọ́ra dáadáa o. Kí ló dé ọ ní kò máa diet. ẹ̀yin kan sákìlẹ̀ fẹ́. Èmi ẹ mọ̀ pé mo sọ pé bí fàájì ni mo ti ń bọ̀ lẹ́ǹkan èmi ò fẹ́ nǹkan kan omi lásán ti tó mi bottled water but ó ń dùn mí ó ń dùn mí gidigidi kan nígbà tí wọ́n sọ pé ò l'appetite tí wọ́n sọ pé ò ń diet níjọ́ tẹ̀mí gbé yín jáde ẹ bá má ṣe bẹ́ẹ̀ ẹ manage jẹ náà ó wà all right. ṣé ní ibi tẹ́ wà ní ilé oúnjẹ tèmi kò sí iye oúnjẹ tẹ́ bá jẹ tí ò tẹ́ èmi lọ́rùn kò yẹ yín sí in fact bá tó yàtọ̀ sẹ́ẹ̀mì bàbá mo wà náà wà dáadáa mo lè fún yín ní note ẹ wá máa gbóúnjẹ nígbà yìí ọmọ ìyá yẹ everyday ó kọ́ dùn mí pé ìwò l'appetite lẹ́nì ìwọ dẹ̀ diet ẹ bá jẹ ju bẹ́ẹ̀ lọ ẹ bá jẹ ju bẹ́ẹ̀ lọ ẹ jẹ kọ́ ọ̀nà ẹ ṣe ká o ṣùgbọ́n àwọn olórí burúkú kan wà tó yẹ pé tó bá ti wá bíbá yìí wọ́n lè jẹ àmàlà tó 36 tí wọ́n dẹ̀ ní gbẹ̀rún rárá. Kí ló dé? Òtòṣì ni wọ́n òtòṣì èèyàn ni wọ́n òrùbó làrú ẹ̀ òrùbó làrú ẹ̀. Kìlá wọ́n ti kọ́ di kìlá bá níbi kí ló ń ṣẹlẹ̀. Wá ṣeré mo wà ń bẹ̀ mo ń chop up lọ́wọ́ sókè irọ́ mo wà ń kàǹtì nǹkan níbi kọ̀ báyìí wá ṣeré o fẹ́ wá ẹ má bọ̀ mo láwọn ìyá ayé tó ń fi swaga sáyé tó ń jẹ́ kí gbogbo ẹ̀ rọ́ọ̀sì tó ń dùn lọ́tún lọ́sì wọ́n wà pẹ̀lú mi àwọn ẹrù ńlá ẹrù kẹrù
tí mi ò rí rẹ̀ látijọ́ tí mo ti dáyé ó dáwọ́ mi padà ó já sí ibẹ̀ ni tó bá ti yà ó tún ó wà ń bẹ̀ ọ̀rẹ́ di ẹ wàá rí mi màá mú ẹ mo wọ t-shirt wàá rí mi ẹ jọ mò ń bọ̀ ẹ̀jẹ̀ sáré mọ́ rẹ̀ wàá rí mi sí mo wọ t-shirt àti face cap mo bọ̀ ọbẹ̀ dá. Kí ló dé òde màmá làjọ dúró ń gbé tiẹ̀ bọ̀ òde kò máa ṣe wàdùwàdù nìyẹn. Kí ló lè tó yàn ṣe wá ká ẹ lára. Èyí tí ò lè yí omi mo kàn ra dọ́gbọ́n béèrè kékeré yìí wọ́n máa polúwẹ̀ lálájẹ jù. Ẹgbẹ́ má là mí wá. Ọbẹ̀ dá. Ẹ wò wọ́n abolóúnjẹ fòkù olóúnjẹ ìyá jẹ fòkù alájẹ ìrànjú alájẹ bàjẹ́ ẹ̀rẹ̀kẹ́ ní sọ́ọ̀bù ẹ wò wọ́n abolóúnjẹ fòkù olóúnjẹ ìyá jẹ fòkù alájẹ ìrànjú alájẹ bàjẹ́ ẹ̀rẹ̀kẹ́ ní sọ́ọ̀bù ẹ wò wọ́n. Káwọn ti ẹ̀ bá nú ẹ̀. Ilẹ̀ ẹ ṣe o ṣáàgé máa wọ wà mẹ́ ìwọ o ti ní wàdùwàdù ẹran jù ẹran ló kàn mú. Pẹ́pẹ́ ó ká pẹ́pẹ́. Wá gbé ẹja ìlú ìbíbà. Wọ́n lakọ́ nì. Wọ́n láre. Má bínú. Pàǹlà yìí máa bá màlà yìí lọ gidi. Pàǹlà yìí díẹ̀ o. Mineral. Akú ọwọ́ lómi. Mineral dáa. Mineral àǹtí mineral tó kúkú. Nígbà tí gbogbo ẹ̀ ó sojú mi ń ro òpin sinimá yìí dìde. Oró. Ọmọkùnrin tó gbé wa wá bí ayé àdá. Ó ga jù. Ó tún láta ṣúẹ́ṣúẹ́. Ó ṣe sísí mi. Ó ṣe fún wa ní gìtá yìí. Àwa nìyẹn ẹkú ọwọ́ lómi. A tún máa dì lọ́lé o. Mo bá dùn.
ẹ pẹ̀lẹ́ owó ńkọ́. owó. owó. wọ́n lówó. owó oúnjẹ tẹ́ ẹ jẹ ni mò ń béèrè. wọ́n lówó. bọ̀dá tó gbé wọ́n tọ́jú kò ń bí àwọn ló máa sanwó. bọ̀dá èwo. bọ̀dá tó wọ gíláàsì tó dé fìlà wọn ò fún yín lówó oúnjẹ wa kó tó lọ. owó mi nìkan náà sọ kó tó lọ omi nìkan náà. wọn ìlọ wọn wà ń ta wọn máa fún ẹ lówó. bọ̀dá èwo wọ́n ti lọ látàrọ mọ́tò wọn ti lọ jìnnà. wọ́n ti lọ. wo ló bàjẹ́ ó yẹ kó owó wà lábẹ́. ṣe gbá. ẹjọ́ bá fẹ́rẹ́ kéré ṣeré ẹ wò ọ̀gá mi tó ń bẹ̀ ó yí lórí bíi ẹ tètè ẹ wo onífàgì ń jẹ kó wá kẹ máa wùlé ṣe é. kí la jẹ gan kí la jẹ. kí la ti jẹ abẹ́rẹ́ wàhálà ọ̀gá ń jẹ́ Hitler ní kí wá ló ṣe ẹ̀ẹ́dẹ̀ rọra lọ́wọ́ wa gan mo lè bínú sọ. 16,500. gbogbo náà sísí mi ṣó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ àá padà wá fún ẹ lówó simple. ẹ̀wọ̀ kí ló dé kí ló tó wá ń sunkún kí ló ṣẹlẹ̀. inú yín ló ń ṣe mí. ẹ wò ẹkún yín ni mò ń súnlẹ̀. kí ló ṣẹlẹ̀. abẹ́rẹ́ yìí mò ń rún wọn kò gbọ́dọ̀ gbọ́. ta lọ gari. ó sún mi o. ọ̀gá sáfẹ́jọ́. wo gbàgbé wọn tó máa yí lórí wọn ṣáàyà wèrè tó bọ̀n. ẹ tí ẹ gbọ́ náà ṣọ́gà yẹn jẹ́ King Kong ni àbóhun jẹ́ Voltron kí ló dé a ṣe sùúrù ní jàre a padà wá fún mi lówó. òun ti sọ́là máa padà wá sanwó. kí ló dé sórí nǹkan tí mo yẹ ti jù mí ìfẹ́ kí ọmọ pariwo bí yìí o ṣó yá wèrè ni dábì lóhùn ó fẹ́ bá ẹ̀bá aláṣà àwọn kọ́sítọ́mà sàbí. ẹ wo àwọn méjèèjì yìí àwọn ni wọ́n jẹun ó lè láwọn wọn ò lówó tó máa san. bó ń ṣeré wọn lówó tó wọn fẹ́ san báwo jẹ́ kó rí ẹ pé o ṣọmọ pé mo ti bá ń wọ̀n ẹ tó bá lọ níwèrè lórí màá ní kó dáná sun ẹ lẹ́yìn kùlé wọn á dẹ̀ sọ ẹran ẹ màá sáfẹ̀ fáwọn èèyàn wọn ni mọ̀ pẹ̀lú èèyàn ni o kó jẹ́ kó rí ẹ pé o ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ọ̀gá ọlọ́run àtúnṣe ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé a jẹun a dẹ̀ ní a máa padà wá sanwó. yé ẹ yẹ wèrè wọ́n bí jẹ́ kí orí ẹ pé o ọmọ àbúrò mi tó wá jẹun bí jọ ṣe owó ẹkú 10 naira kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ kan òun lẹ gé lọ tẹ́ fi di. ẹsẹ̀ kan àbí student teacher tó wá pé tó bá ra àmàlà méjì ó máa ń gba ọbẹ̀ 2 ẹ̀mẹ́rin níjọ́ tó wá bí ó gba ọbẹ̀ lẹ́ẹ̀kejì ṣe mí fún ìgbà tó béèrè ọbẹ̀ lẹ́ẹ̀kejì ṣe mí fún ìgbà tó béèrè lẹ́ẹ̀kẹta kí ló ṣẹlẹ̀. gbogbo àwọn èèyàn lẹ fọmọ lórí. olówó àṣẹ. ó wà lọ sí tùkù tí ìlàjú dì sí. ẹ wo bí ẹ wo bí dáadáa ṣé mọ̀ pé kò sí sáré bọ́ọ̀lù ta. mi ò pè yán ọlọ́run ló ń tajà wèrè ọlọ́run fúnra rẹ̀ ó bọ̀ pé wèrè ni mí torí ẹ̀ ló ń ta ọjà mi ṣé mo pè yín téèyàn bá ti wọ bí ó gbọ́dọ̀ jẹun kó dẹ̀ sanwó kò jù bẹ́ẹ̀ lọ. tí a lọ bá lẹ̀ lọ́yìn mi à ìyá yàn. kúlẹ̀ sílẹ̀ yẹn kúlẹ̀ súnmọ́ mi súnmọ́ mi. gbẹ̀ngbẹ̀lẹ̀kú kúrú náà bàbá jìgá kúrú náà bàbá jìgá yóò fún ẹ lórí o yóò fún ẹ lórí ọ̀rẹ́ mi ọgbàrá mi kí ẹ. gbẹ̀ngbẹ̀lẹ̀kú àgbẹ̀ wọn bá. ọ̀gá ẹ̀yìn ìgbà wo ni ìwọ́de. ṣé ń gbà tá a dé. ẹ̀yin mélòó. èmi àti Sàámú ni Sàámú ẹ̀gbọ́n mi tá a dé sígboro bí ọ̀sẹ̀ méjì àti pẹ́. ọ̀gá o ẹ̀yìn ìgbà yẹn bo gan ni wọ́n wá ń gbé. ilé wa ò ní sí sọrí ọ̀sẹ̀ kọ́nà alákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ kọ́nà ẹlẹ́ẹ̀kejì kọ́nà ẹlẹ́ẹ̀kẹta ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin
ìyá kan wà tí ń ta wosíwosí mẹ́ wọ́n ti pa wọ́n ní ìsìn. bẹ́ẹ̀ni sọ èèsàn lára ẹ. ọ̀gá ọmọ tó ṣẹlẹ̀ wò jẹ́ kémi tètè mọ́ lọ torí wọ́n fi kíní ìbẹ́ mi ní ìfẹ́. èwo wà ní èwo wà ń tọwọ́ yín. àìfì ni. ṣé mo bọ̀ lọ́rẹ́ nǹkan. sì tí mo dáràn hiv ọ̀nlọ́kọ́ lọ́wọ́ tó pọ̀ tó yìí àrùn tí ò gbóògùn tó jẹ́ èèyàn kankan tí ń lẹ́yìn kankan wọn wò wọ́n sàn. kí ni èyí tí ì sàn lára rẹ náà invitation card kí ni mo pè é wọ́n máa fi pèèyàn sí ibi àpèjẹ. àpèjẹ dúró àpèjẹ ẹ ń bá ti mú ìdání yóò wọ pati kò sí pati tí ò ní wọ. kò síbi tó lè wọ tó bá jẹ́ bí ọ̀rọ̀ ló ń jẹ dé mi. yóò jẹun dákun jẹun wò. wò dákun mú un kí. mo dáràn. bóòlù sí wa ń ṣe báwọn ẹni tó de kí ni ègún tí ì rí kò sì gbọdọ̀ rí lọ́wọ́ rẹ̀ a mọ̀ ríra. dákun jọ sọrí n ti ń lé mi kì náà ni ẹni àwọn àlọ́ ọ̀nà làákùn dákun bó tiẹ̀ jẹ́ kémi gan-an. rárá mi lè gbà ẹni tó ní kí ni ègún tí ì fojú gan ni ẹ̀ wùdá jẹ́ tètè mọ́ ọ̀gá mi ó sì ti kà bẹ́ẹ̀ gan bó ṣe wà yóò ti lọ ọbẹ̀ yóò ti kà. dákun jọ. a sì ti wà gbọ́dọ̀. gbẹngbẹlẹkú gbẹngbẹlẹkú àwa méjì ni kò ṣetán lálàsẹ ká gbá. ẹ̀yin mẹ́lẹ̀. kò ṣetán àwa méjì ni. ọwà mọ́ra. mo wá alákòóbá ni ọ ọ̀gá mi tọrọ mi gbọ́dọ̀ mọ̀ pé mo fọ́n kínní. ìyàtọ̀ ọmọ ẹtí eléwèlé ọmọ ẹtí eléwèlé ọmọ ẹtí eléwèlé ọmọ ẹtí gbẹngbẹlẹkú 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 ọwọ́ dẹ. wọ́n ní mò ń rí gbèrègbè sẹ́yìn orí olórí. òdílé ẹlẹ́bà tí ẹ̀rí ètè. ọdún wùwù orí ọ̀dà rẹ̀ ní kí ọ̀fìn jẹ́ kí ló rún mi gbogbo tó bá ti mú mu wá mú. Ijewuru alájẹjù o ẹlẹ́nu màrí màá jẹ́ o tó bá ti rí ọ̀rọ̀ parí. ní àjọ mú dọ́kù. báwo la jà. àdúgbò fọlọ́ ẹ̀ lẹ́ yóò sí lábúgbà ládùúgbò lónìí o. ẹ̀pà kò sí láburú. ìwọ̀nba tó wà náà mo ní ìfi tó yín létí kẹ́ ẹ tó wọlé. mo jẹ́rìí ti fún dandan jẹ́ ń gbọ́ làbárè. ọ̀rọ̀ àwọn ará ilé yìí mọ̀ ni àdákẹ́ fura sí wọn ojoojúmọ́ ni wọ́n fi ń kóúnjẹ wọlé bíi Dangote ibi tí wọ́n sì ti ń rí láàmú kẹ́sì mọ̀ wo wọn kì í fara ilé kọ̀ọ̀kan jẹ́nu ẹ̀ kò dáa wọ́n ti láwọn ojú ẹ jẹ́ sọ fún wọn pé bí wọ́n bá fa gbòrògbòrò ó fa gbò ẹ̀yin náà ẹ̀ mọ owó orí yín ló ti ń pa lọ sẹ́yìn yìí. ẹ rí inú fìlà. golden age lẹ́yìn náà ti ń wọ̀ lọ yìí náà ṣáwádà kẹ́ lọ ṣe ọjọ́ ìbí yín lọ gbẹ́ wọn. Ọlọ́run tiẹ̀ níjẹ́ láíláí ejò ní mí èmi ò ní sẹ́wọ̀n kódà atẹ́gùn ní mi ò ní bọ́ há láíláí fún ntẹ̀ wá sí lónìí ìyàjọ́ mú wọ́n yẹ kémi náà fi ẹ̀mí ìmórí hàn. ẹ gbà. 20 naira kí ni kí n fi ṣe. mo fún yín ni Ọlọ́run ní kájí ọwá díẹ̀ ń sọ́ọ̀bù lónìí mú dáná kò bú kí n sì fún yín. ẹ ṣeun ẹ lọ fáwọn ará ilé yín nu ilé. tọ ẹ ti ń bínú ìjọ àwọn àná ni wọn mọ pé olówó ọgbẹgbà bó ti rí pé kọsẹ gbà ń ta mọ kí n sì fi lé ìdánilọ́lá. ẹ wo ẹ lọ́jọ́ bàbá sì sọ̀rọ̀ ẹ mọ̀ sọ pé olófòfó léèyàn sọlọ́fòfó wà ní mẹ́rin kí ni nǹkan náà kí ló wà nù rẹ̀. ẹ bọ́ bá rí bẹ́ẹ̀ ń jọ́ mi ẹ bá tún fẹ́ tún gbà ẹ jẹ́ ń gbọ́. tara yín mọ̀ ń bá yín sọ àánú rí sẹ́mi èmi lẹ́sìn máa padà gbà ẹ sì máa padà dáràn náà ni. bá fi ọ̀daràn tí wọ́n ti mọ́ pàǹtì èwo lè pè kí n tiẹ̀ àti àbí ó ti gbẹgbẹ ọtọ́jú ọtọ́ fún ọjọ́ kọ̀ọ̀kan yẹn ó ra òṣèlú òfò òbú kí n tiẹ̀. bàbá tó ní sọ́kòfò mo ṣe òun ní sọ́kòfò mo wá sí ọ̀rọ̀ kékeré tí ń sì sọ gbogbo nǹkan tí wọ́n ìfẹ́ sọ sí pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sọ. Again? In this house? Fertilizer food? Níbo ẹ ti lè o? Bódì ìjà ni Ọlọ́run ló fún wa. Ọlọ́run ló fún yín. Èyí wá jẹ́ gẹ́gẹ́ bíi Màríà tọ́lọ́ ń gbóúnjẹ dàkọ́ńkọ́ fún bùjẹ ẹran lẹ́bí sọ fún pọ́lọ́ Ọlọ́run ló fún yín. Ọlọ́run kan pèsè ẹ̀ lọ́nà ara ni. Lọ́nà ara ni. Kò yá wa náà bó ṣe wọlé. Mr. Oka tọ́jọ́ kí ibi ọba jókòó sí ibẹ̀ ní tọ́jọ́ tí mo wá bọ̀
Ọlọ́run pèsè eléyìí fún yín àbí ṣé bẹ́ẹ̀ ṣe máa jẹ náà rí àyè. bẹ́ẹ̀ni. eléyìí gbígbẹ yìí. bẹ́ẹ̀ni. Ọlọ́run wa mú yín lónìí o bẹ́ẹ̀ ẹ̀sùn máa jẹ ẹnu máa jẹ yàrá. ṣé bẹ́ẹ̀ ṣe máa jẹ ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa jẹ ẹ̀ náà ni ọ̀lẹ̀ kọ́ yìí ni. ọ̀lẹ̀ ni. yàwó ẹ̀ dúró yọ. ẹwẹ bọ́dà ìfẹ́ o. màá yà ká gbá ojú ẹ you sound me. Máa gbá ojú ẹ. ọ̀fẹ́ máa mú ọbẹ̀. tí n bá jẹ náà kẹrin bí bọ́ọ̀sì mo fẹ́ bá yẹn sọ ńkọ́. ọjọ́ tí mo sọ̀rọ̀ báyìí. mo ti bá yín sẹ́kọ̀ọ́ nísìnyí o wọn á bí yín dákẹ́ ẹ̀ mọ́ lọ. olùsẹ́wò ni. níbo. ọ̀run ni. ẹ mọ̀ lọ láàárọ̀ ẹ̀dín lọ́lẹ̀. lálùkẹ́ mọ̀. ẹ gbọ́ kí èèyàn kan lọ ọ̀run kó padà rí àwọn onílé ọ̀run o. sọ́wọ́n jìnnà ni àbúrò burú ni. ọlọ́mọdé àrí orí kò ṣe dáadáa. mo ta sí jẹ́njẹ́ ayédè sáà lọ sí ọ̀run. òun lẹ́tí mo ṣiṣẹ́ báyìí. ó lè lọ. àlè ayé. jákùnì. bàbá ń gbé tunu mọ́jà. olè ìjà tunu dání. ọjà wò ni. gbàgbé tunu. tó bá rí bẹ́ẹ̀ mi. gbé sílẹ̀ o bó ṣe ń gbé ọtí sẹ́nu bí olórin o ń gbẹnu sínú ògò. you mean it. minute gan táǹkẹ́ ni. you doubt me. táǹkẹ́ ni. bẹ́ẹ̀ sọ máa tọ́ bẹ̀rẹ̀ lórí àbórí títà lónìí. àyè gbẹ́dẹ̀. ẹ mọ̀ ẹ́ ti yà wẹ̀ mọ́tò gbé wá sí bẹ́ẹ̀. o lò sí ní wèrè. Bọ̀dẹ̀ má jẹ́ nsẹ̀ yẹn má gbé o. Bọ̀dẹ̀. Bọ̀dẹ̀ má jẹ́ nsẹ̀ yẹn má gbé o. Bọ̀dẹ̀ má jẹ́ nsẹ̀ yẹn má gbé o. Ẹ má gbé ẹ bó ṣe wáyé o. Ijewuru janjanjan olóúnjẹ ìyá akirikálé mọ́lé olóúnjẹ. Ijewuru alájẹnu ìjẹkújẹ. Pátápátá polówódó. Ọ̀kìyàrá yìí alájẹnu. Ijewuru ṣàbọ̀jọ́. Nílé ẹlẹ́bàá tí ẹ lè tè. Kí ni orúkọ tiẹ̀? Dani ni sà. Dani. Kí ni ń jẹ́ Dani? Danieli. Okay, Daniel. Okay. Fine. Wọ́n kọ́? Sàámú. What is Sam? Sàámú. Okay, Samuel ló máa jẹ́. Rárá, èmi mọ̀ kọ́ Samuel mọ̀ kọ́. Ẹ̀rí àwọn ọmọ òsì kan bẹ́ lábúlé wa. Wọ́n mọ̀ fi mí lu ẹ̀ wọ́n mọ̀ mú lu ẹ̀ sí ẹni. Wọ́n yẹ pé wọ́n wá kóra àwọn ọjọ́ síwájú táwọn mọ̀ forúkọ tèmi wọ́n mọ̀ fi kọrin Samuel rẹ́rà bukele ìyẹn ń tán lọ́la wo Samuel rẹ́rà bukele mi bá kọ̀ sí wọn lọ́rẹ́ láyé yẹn mọ̀ jẹ́ ń gbọ́ Samuel lẹ́nu Sàámú ni. Anyway, màá gbà pé ìwọ ń jẹ́ Daniel ìwọ ń jẹ́ Samuel. Now, kí ni working experience yín? Sàámú àmúwá sọ́nkọ́lá lòdì bí ni ní ti ìrìn nípa tẹ̀sẹ̀ Ọlọ́run ló fi jíǹkì wa a máa ní láti Ọ̀yọ́ dé Ògbómọ̀ṣọ́ láti Ògbómọ̀ṣọ́ a máa ní dé Èjìgbò a sì máa ń gba Èjìgbò sọdá sí Ẹdẹ. nǹkan tí sweet mi ń jà láti béèrè lọ́wọ́ yín ni pé ibo lẹ ti ṣiṣẹ́ rí àti pé irúṣẹ́ wo lẹ ti ṣe rí. ẹ mọ wo ibi tí wọn ti mú ìbò ló jẹ kó fẹ́ rú wa lójú o ọlọ́pàá ni. ṣe rí tó bá jẹ́ pé tó níṣẹ́ àṣìṣe jìnnà gan láti orí òkú rúrù láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ láàárọ̀ ọjọ́ wa kéèyàn bá yàn ru òkú tó bá ṣẹ̀ṣẹ̀ kú lágbolé kárù lọ bẹ́ẹ̀ rì látùbẹ̀ gbọ́n àbàwọn gbẹ́ kòtò àwa náà láwùí aṣọ́mùkú láta àbàwọn kó sí iṣẹ́ méjì sì là ń ṣe pọ̀ àwa ò mọ̀ nítorí pàgbára wà owó ẹyọ kan wọ́n ń san fún wa àmọ́ bí tá a ti wá jáwọ́ kò mi òkú bá rírù ibẹ̀ ni ti òkú accident kan tí wọ́n kó wọn wálé wọ́n bá ní àbàwọn gbèdé bẹ́ẹ̀rì o ibi tá a ti ń lọ nǹkan kan bá kọ́ wa lẹ́sẹ̀ ó kù ṣe dànù nù àtòrí àtẹsẹ̀ àtàpá bàálùkù àti bàtà gbogbo ẹ̀ dàpọ̀ mọ́ra wọn kíní ń fẹ́ yọ alẹ́sẹ̀ ẹlẹ́gàn ìyàtọ̀ sí èyí nǹkan àti tó ń bá wọn kọ̀ pẹ́ àmọ́ bá wọn gbé kànga. àkùrọ̀ àmọ́ bá wọn dẹgbó àmọ́ gbé náà kábàdì orí báyìí kó kéré sájà lọ́rùn ìgbọ̀dẹ̀ yanu àmọ́ pẹ̀tù àjàwù ẹ̀ẹ́dùntẹ̀ mọ́láàjù ẹ̀ẹ́dá àfìrímọ́jú àṣẹ. kí ló ṣe tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀dùn náà
ẹnì sọ̀rọ̀ fútafútafúta sí parrot ní. bẹ́ẹ̀ ni sà. ayé kò tọ́ ni. rárá sá ọlọ́mọ ṣe gbogbo wa lẹ́yẹ ẹyẹ mi ò mọ̀ pé ẹyẹ ni wọ́n ń pè ń pilot. ẹ jókòó. no ẹ jókòó sórí chair. ẹ mọ̀ jẹ́ abalẹ̀ ọ̀làjẹ́ kọ́ṣígá dẹ̀ abalẹ̀. wọ́n fi kọ́ wa. ala ṣe sákà kiri mama agiri amu àwa méjì tí a kù ní àwa méjì tí a kù. One love ma. Hi. Kí lorúkọ tiẹ̀? Quadri lèmi ń jẹ́, but my niggas call me Quadri. Yeah, niggas. Ìwọ ńkọ́? Orúkọ tèmi ni Kilani. Yeah, Killer. So they say Quadri, Killer. Yeah, double K for progress. Yeah. Okay, Bonian Yaje. Okay, Bonian. Ibo lẹ ti ṣiṣẹ́ rí? Ẹ ṣé gan ma, a ti ṣiṣẹ́ ní ọ̀dọ̀ Honourable Jaiye. Ayé o, very reputable place. Exactly. Nílùú wa yìí náà, kí ló wá dé tẹ́ kúrò ń bẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n travel pẹ̀lú gbogbo àwọn family wọn. Yes. Pẹ̀lú ajá wọn, I mean the Australian dog. Àti teddy bear wọn, Ramirez. Àti Mireles. Okay, irú iṣẹ́ wo lẹ̀yin lè ṣe? Well, bẹ́ẹ̀ ṣe ń wá wa yìí, àwọn máa ń ṣe oúnjẹ ni. Àṣẹ ni wa, olópò. Olópò nu ni wọ́n. Wo Mr. mo sọ fún ẹ lẹ́ẹ̀kan, má máa sọ̀rọ̀ tí àwọn èèyàn kan bá ti ń sọ̀rọ̀. Kí ló ń ṣe ẹ́ ná? Ẹgbẹ̀rún dákẹ́. Sweet, kí ni olópò? Olópò cook. Oh, so ẹ lè ṣe oúnjẹ gan. Irú àwọn oúnjẹ wo lẹ lè ṣe? Oh my God. Madam, kò sí oúnjẹ táwọn kì í ṣe. Gbogbo contemporary dishes pátápátá la mọ̀ ṣe. You talk of Singapore spaghetti, coleslaw, salad, gizzard, fried rice. In fact, tabate tí wọ́n ní ká lọ sí local dishes are good gan. Yes. Bí karo, àmàlà, semo, ẹ̀bà, a lè ṣe ọ̀fadà or mọ́dà. Òǹgọ́ dẹ̀ ń gúnyán. Mo ń gúnyán. Ṣẹ́rí iyán tí mo gún ló affect ọwọ́ yìí. Torí mi máa ń ju odó báyìí ni. Mo máa ń ju odó bí ìgbà tó yẹ pé. The last iyán tó gún bó ṣe ju odó yẹn báyìí, woman kan bọ̀ kan ló mú igbá ayá ẹ báyìí. Díẹ̀ ló kú kòkó. Ẹ má jẹ́ àyà àlẹ́ adákẹ́kù kẹ́ máa fi búrẹ́dì kẹ́ máa fi wá kó alómi ọbẹ̀ lọ́nbì. Ẹ wo tó wáyé pé àwa náà mọ̀ pé nídìí àròmbí yìí iná gangan iná dídá gangan ní sẹ́ wa. Kéèyàn sí ẹyin kó dín ẹyin gbogbo èmi lọ́lọ́run fi rán àtàyè àbúrò mi tó dúró. Mo lè dín ẹyin fún yín gan ní ìsìnkẹ́ gbọ́. Ẹ̀dín. Ẹ máa kọ́kọ́ fún ẹyin kẹ́kẹ́kẹ́kẹ́ báyìí. N kọ́kọ́ dà sórí apẹ náà. Ẹyin ti jẹ́ kí lẹ́yìn kó ojú òbí lọ dáadáa kó kọ́kọ́ gbá. Èyàn mú òróró èyàn ọ̀rá yọ sílé tètè báyìí. Èyàn yọ sílé tètè báyìí. Tí a bá yọ ọ̀tọ̀ tí ẹyin bá dìde mọ́yàn lọ́wọ́ tó bá kọ́yìn. Kò sẹ́ni tí ó dùn ó. Ọ̀dà mi ṣe yáàtì. Ẹ má jẹ́ ká drag ẹ béèrè pé ṣé wọ́n lè ṣe omelette. Ìyá wọn ò lè ṣe. Pẹ̀lú ọ̀hún kí ni omelette òkété tó gbọ̀ngàn gidi èyàn ó gbé èyàn ó tàtí náà èyàn ó kó náà mọ́ gbá náà mọ́ yóò wá gàrú báyìí omi wọ̀ mọ́ kán lára rẹ̀ tẹ́kí. Òun ni omelette tiẹ̀. Omelette inú. Olóhùn lè ṣe omelette, tomato omelette wà, sardine omelette wà, ẹran ọ̀gbẹ́ omelette ní tiẹ̀. Yes, a poison omelette ni ẹ. Mo rọ̀ ni wọ́n. Okay, ṣe mọ̀ pé nígbà tẹ̀yìn débi báyìí sọ fún wa pé ẹ lè ṣe oúnjẹ. Ẹni iṣẹ́ tẹ̀yìn ti ṣe rí ẹ lè wókù ẹ lè gbókù ẹ lè ta òkú lẹ sọ fún wa. But àwọn tí mo rí mo wà comfortable pẹ̀lú wọn wọ́n lè ṣe oúnjẹ tèmi àti sweet mi lè jẹ. Wọ́n yà máa lọ mọ́ṣúárì. Yes. Anyway, kò ṣe pa àní gbà yín a máa gbẹ̀yìn náà right but ẹ̀yin tí ilé oúnjẹ lẹ́tí máa ṣiṣẹ́ ẹ máa dáná fún wa ẹ máa so oúnjẹ fún wa. Thank you. Gbogbo oúnjẹ tó wà nílé yẹn lè máa wà ní charge ṣe ọ̀nà sáǹsì ẹ̀yin á máa lọ gé flower ní garden. Ibo ni ilé ọ̀bọ.
Danny in the garden, cutting grass. Somewhere in the garden, sweeping floor. Cutting in the kitchen, cooking still. Killer in the kitchen, cooking rice. Danny in the garden, cutting grass. Somewhere in the garden, sweeping floor. Killer in the kitchen, cooking still. Danny in the kitchen, cooking rice. Danny in the garden, cutting grass. Kí máa já máa já o. Ẹ kìlọ̀ fún kí mọ fún mọ́mọ́ kú. Olóṣì. Ẹ ọ̀gọ́ ayé wa ló. Madam Simila ẹjọ́. Láńjẹ òpònú ọ̀dẹ̀ ìkejì ẹ kẹjọ jẹ kẹjẹ sórí bíi tèdè. Kí ló dé tó ń rẹ́rìn-ín? Ṣé wọ́n ti máa rẹ́rìn-ín lu inú? Ẹkún ni. Ó ti pọ̀ jù ráì. Ok, jẹ́ kí n mú kó ń bẹ̀rẹ̀. Ayé sí ọ ní gbọ́njẹ́ ọjọ́ tí ó ti tó. Máa gbọ́ sí rẹ̀ ọjọ́ tí ó ti tó. Kórì gbogbo mi. You see, problem tó ní ni wípé oúnjẹ tẹ̀ ń jẹ ṣe bí òun làwa náà ń jẹ. But ẹ ní jẹ́ ní right time tó yẹ kẹ́ mu tíì láàárọ̀ kóòrùn tó yọ no tóòrùn bá ti ràn báyìí lẹ́yìn máa mu tíì gbóná idiot. Òràwọ̀ tèmi ṣòdì bó ṣe yàtọ̀ sí tẹ̀ animal. Ó sí orí ibùdó kó sí orí ibùdó. Ọlọ́run ló gbógo fún ilé ni tó gbé ń dépò ńlá ipò gíga. Ọlọ́run gba náà débẹ̀. Bá ti jẹ́ sọ pé gbàgbọ́ wá sí kitchen. Ń jẹ́ tabọ́tabọ́ ni. Cutting in the kitchen, cooking still. Killer in the kitchen, cooking rice. Danny in the garden, cutting grass. Samuel in the garden, sweeping floor. Ẹ máa gbálẹ̀ kú olóṣì. Àṣẹ́njìpọ̀. Ẹ wò wọ́n o, àbọ̀ olóúnjẹ kú, olóúnjẹ ìyá, jẹun kó kú. Alájẹ rànjú, alájẹ bàjẹ́, ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Ẹ wá wò wọ́n o, ẹ wò wọ́n o, àbọ̀ olóúnjẹ kú, olóúnjẹ ìyá, jẹun kó kú. Alájẹ rànjú, alájẹ bàjẹ́, ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Ẹ wá wò wọ́n o, ẹ wò wọ́n o, àbọ̀ olóúnjẹ kú, olóúnjẹ ìyá, jẹun kó kú. Alájẹ rànjú, alájẹ bàjẹ́, ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Ẹ wá wò wọ́n o, ẹ wò wọ́n o, àbọ̀ olóúnjẹ kú, olóúnjẹ ìyá, jẹun kó kú. Alájẹ rànjú, alájẹ bàjẹ́, ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Ẹ wá wò wọ́n o, ẹ wò wọ́n o, àbọ̀ olóúnjẹ kú, olóúnjẹ ìyá, jẹun kó kú. Ọdún ti gbé dé o. Alájẹ rànjú, alájẹ bàjẹ́, ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù. Ẹ wá wò wọ́n o, ẹ wò wọ́n o. Pàgùrùmọ̀ kóòjò dáadáa kóòjò dáadáa kóòjò dáadáa. Pàgùrùmọ̀ kóòjò dáadáa kóòjò dáadáa kóòjò. Ó ní sẹ́ksì mọ̀mọ́ ọmọ ẹ̀lẹ́ yóò dùn tó lẹ́ni Sunday ẹ̀lẹ́ yóò dùn tó. Yọ̀wọ̀ àgbo oúnjẹ jíjẹ àwa rè wọ́n ní dáa fún wọn. Búrẹ́dì ńlá ìwọ nìkan búrẹ́dì ńlá dọ́ǹgì lọ́ǹgì lọ́ǹgì ń bọ̀dọ̀ ti rí. ń bọ̀dọ̀ ti rí. Ẹ má ṣe yànnà má ṣe yànnà yóò dariwo. Kọ́mọ. Kágẹ́ni ìwọ bùnmi ní àṣírí èmi á tú àṣírí fún àwọ. Alẹ́ tó bá di alẹ́ ojú awọ àti wà fi gba abẹ wà láàyè. Àfi ojú mi gba abẹ. Ojú awọ àfi gba abẹ. Àwọn ẹni ò fojú gbọbẹ mi ò ní fojú gbọbẹ. Ó mú mi débẹ̀. Àṣírí. Kó tó wá dalẹ̀ kó má dala ìbò kó má dorí ibú kó rí ibú má sòkọ yóò wà pẹ̀lú èmi. Kó pakuru mọ́ kó jó dáadáa mọ́ bọ̀. Alẹ́ àbí ọjọ́ dáadáa alẹ́ zodu ala pakuru mọ́ dáadáa wọ́n yí wọn là ẹ̀fọ́ tó kà jẹ́ tó jẹ́ wípé wọ́n ti jẹ́ báyìí wọ́n gbẹ́nu jẹ wọ́n sùn fèé wọ́n jẹ́ tó wọ́n mú òun bẹ́ẹ̀ ni àbí ìgbà tí wọ́n fi bí lọ báyìí bá ẹ̀fọ́. òkè mẹ́wàá ní káàsì bí lọ́wọ́ mẹ́wàá ó lè tètè ní àgbà àwọn ọ̀pọ̀ ní àkókò.
Asamu. tó ẹ̀ṣíkẹ́ dọ̀là. Adani. Yé. Àṣì yé. 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 Ẹ bá. Gini Sàámú gini. Olúkálùkù ẹ̀ níbi Kọ̀dí and Bílá in the kitchen doing our duty. Igi ìwèrè wo ló ń kọ? Kọ̀dí ó sì ẹ̀ wo tó bá kọ̀dí sí títí ọkọ̀ gbà o. Ẹ̀sìn èrè ni. Ẹ wo. Ìṣe ní pariwo àpariwo lè ta kò mọ ìyẹ̀wò méjì ni kìíní yọ ọjà sí o. Inú kájọ parí kìíní tí ń bẹ nílẹ̀ lọ́rọ́ ìwé tó mú wa rẹ̀. Kò ní já pọ̀. Mú báyìí ni. Inú kí àjọṣe kìíní ló kú òru torí òru náà ni à ń ṣèkà tẹ́lẹ̀ àbí kí n lọ jí màdàmú àtàwọn ọ̀gá torí níta àtijọ́ lọ́kẹ̀mí àti ẹ̀rù. Láíláí kò lè wọ̀. Àwa ń jẹun ṣe ibi tó olúkálùkù ti ń ṣiṣẹ́ òun ló máa wà àbí kò yẹ yín sìn ibi táwa ti ń ṣiṣẹ́ yẹn inú ẹ̀ palẹ̀ lọ sí gádìn lẹ wà ẹ̀ dẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀. O ti bọ́ ẹ̀yin o ti bọ́ ẹ̀yin náà wọ́n ní takùn láì èèyàn méjì lórí ẹ̀bà tó tó yìí ẹ̀bẹ̀ rọlọ́n gaskiya ẹ̀bẹ̀ rọlọ́n. àti ìsọba abẹ sọ. Ilé sùúrù náà. Ilé wọn ní gbọ́. Nọ́mbà náà. Kájọ́ ni kò gaskiya. Kò ní dà fún ibi jẹ́ Boko Haram bí. Kó sì lọ. Banko bàbá. Ẹ̀bà yìí ò gbọ́dọ̀ tù ó tutù má jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀bà yìí ò gbọ́dọ̀ tù. Cutting in the kitchen, eating rice. Cutting in the kitchen, eating rice. Some in the garden, cutting grass. Some in the garden, cutting grass. Ẹ kí jẹ́ kan. Some in the garden, cutting grass. Cutting Hey, stop that. Ẹ má bínú sá, ó ti mọ́ mi lára ni. I'm sorry. Mo ti sọ fún ẹ ní àìmọye ìgbà pé tó bá ti ṣe nǹkan tí èèyàn máa ń jẹ wọn kì í sọ̀rọ̀ tàbí kó máa kọrin wọ́n fi ṣe ẹ́ ni. Mi ò lè ṣe sá tí bá ṣe mo máa sick. Alápàṣílẹ̀ kàngún. No. The ice cube is dáadáa. Okay? Má worry. Ẹ jẹ́ kí n ṣe iṣẹ́ mi ni. Wá ṣe. Gbé fún dàl. Yeah, leave. All right, sir. Ẹ má bínú. Cutting in the kitchen, cooking rice. Family in the kitchen. You're mad. Yeah, no shit. Cutting in the kitchen, cooking rice. Cutting in the kitchen, cooking rice. Yes. Emily Jawambi. Sir. Come over, come on. Sir. I say come over. And Wambi by. Okay. Lọ́kọ́kọ́ kọrin bú mi ṣe ń kọ́. Ọlọ́run rí mi kó lọ́kọ́kọ́ ń kọrin bú mi. Ẹgbẹ́ mi dákẹ́. By the way, ṣé ẹ fẹ́ sọ bí di ọgbà wèrè ni? Àbí kan dààmú yín? Ẹ wo, ẹ careful o. Bẹ́ẹ̀ kọ́, decision ti máa take lórí ẹ̀yin méjèèjì àti tó ń kọrin ló ń pè ní kíníkan kitchen yẹn ẹ ní expect ẹ. Mo tiẹ̀ ṣàkíyèsí pé egun yín le láàárọ̀ yìí ìṣọwọ́ ṣiṣẹ́ yìí ó le gan. Mo dẹ̀ tún rí àmì happiness lójú ẹ̀yin méjèèjì. Mi ò ní òun ní lóní. Ẹ̀yin ní. So sí èrè ni wọ́n ní òògbọ́n tí wọ́n sọ. Èmi ò ní.
wọ́n ní àwọn rí àmì Ọlọ́run nímú rẹ̀. Shut up, àmì Ọlọ́run kọ́ ni mo sọ, àmì ìdùnnú ni mo ní mo rí lójú yín. Kí ló wá fa iṣẹ́ ṣíṣe kárakára àti ìdùnnú yẹn? Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dárú yín lọ́lá fún wa. Torí wa lọ́lọ́run sì dá yín lọ́lá, Ọlọ́run tó sì dá yín lọ́lá yóò mọ bùkún yín. Àmín. Ńgbà òkun bá ti wà gbogbo tìtara yìí. Inú gangan ni lágbára tá a fi ń wá. Yóò dúró ni. Ló ṣiṣẹ́ fúnra wọn ni. Ó fi hàn wípé oúnjẹ tó ń fún jẹnu léyìí ó ń yó yín dáadáa. Gan ó yó wa gidi. Ìjọba ló ń jẹ yóò yàn ó yó wa gidi. Ọlọ́gbọ̀n àbí àwọn bẹ́ẹ̀dì pẹrẹpẹ bíi méjì náà kọ́ déédéé inú wa gangan ni. Tó yẹ pé tá a bá jẹ báyìí òdiwọ̀n inú wa ni. Ọlọ́run gbọ́ ẹ̀yàn kan fẹ́ mọ̀ polongo bọ́lọ̀ ṣe ṣàánú wa tó nu ilé ìfáwọn èèyàn ni ká má lọ lè kó àwọn èrò wa. Bá a ti mọ jẹ bí a ti wá nù. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni keep it up. A lè rí o. Kí ni ẹ̀ wá kiri? Top. Ẹ bọ́ sí gbòòrò kẹ́ máa wá top kiri. Mo ní kẹ́ máa ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ ẹ múra sí i. Ẹ padà sẹ́nu iṣẹ́ yín. Bẹ́ẹ̀ ẹ wá mi ẹ má máa bí èbí wèrè mọ́ kò dáa ẹ ti gbọ́ tàbí kí ni mo rí dà. Ládélé ó dà pé a máa ní ìdààmú oúnjẹ kan sínú store. Kò tí ì tó time tó yẹ ká ro oúnjẹ sílẹ̀. Well, òótọ́ ni kò tí ì tó àmọ́ mo kàn notice pé kò sí oúnjẹ kankan ní store mọ́ a dẹ̀ máa need láti rà sí. All right. Wọ́n ṣe sí okay. Sam. Ṣé wọn mọ̀ pé nǹkan àní nǹkan kan ń já mi nínú jẹ? Wọ́n pẹ́ kó tó má rí jẹ, àdúrà tèmi ni kó má rí jẹ. Àdúrà mi ni kó má rí jẹ. Tó gbogbo bàtà bá ń jẹun òkèlè tiẹ̀ ló máa ń lò. Ẹ máa tún ṣe yín. Ẹ dá àmọ̀ tó ń ṣe yín nú. Ẹran ti inú yín o. Àtọ́jọ́ ta tiẹ̀ ti mú wọn mọ́ra pé kó máa bá a jẹun. Gbogbo ìlànà wa náà ti bàjẹ́ àti kẹran mérò. Ká gbàdúrà ká tó jẹun kò sí yẹn mọ́ gbogbogbogbogbogbogbò. Mami.